náà ti gbọ́ pé Anthony Joshua ti ní ìjàmbá ọkọ̀ o tó sì ti di èrò ilé ìwòsàn báyìí. Irọ́ tó jìnnà sí òótọ́ ni ariwo tí Ayọ̀ Fáyọ̀ṣe ń pa ọ́ lórí 50 billion tó ní ààrẹ Tinubu fún mi o. Ṣèyí Mákindé ló sọ̀rọ̀ náà jáde. Ṣẹ́yìn náà ti gbọ́ pé ilé ìgbìmọ̀ aṣòfin ti pàṣẹ fún àjọ tó ń rí sí àmójútó òògùn oúnjẹ àti ohun mímu lórílẹ̀‐èdè Nàìjíríà àjọ NAFDAC pé kí wọ́n fi òfin de ọtí mímu lórílẹ̀‐èdè Nàìjíríà o. Síwájú sí i, àṣé ìṣẹ́jú péréte ló wà láàrin ikú àti ìyè. Ohun tá a gbọ́ ni pé lónìí ọjọ́ ajé ní márosẹ̀ Èkó sí Ìbàdàn ní ìjàmbá ọkọ̀ náà ti wáyé o tí èèyàn méjì sì dágbére fáyé lẹ́sẹ̀kẹsẹ̀. Síwájú sí i, DSP Ọbaṣẹ́yí ló kéde ìṣẹ̀lẹ̀ náà lónìí. Ó tẹ̀síwájú pé lóòótọ́ ni Anthony Joshua ò tíì kú o àmọ́ lóòótọ́ ni pé ó farapa tó sì ti wà ní ilé ìwòsàn báyìí o. Irọ́ tó jìnnà sí òótọ́ ni ariwo tí Ayọ̀ Fáyọ̀ṣe ń pa lórí 50 billion tó ní ààrẹ Tinubu fún òun. Ṣèyí Mákindé ló sọ̀rọ̀ náà jáde. Ṣé ẹ̀dẹ̀ tí gbàgbé pé láìpẹ́ yìí ni Ayọ̀ Fáyọ̀ṣe kéde ọ̀rọ̀ náà lórí ayélujára ṣùgbọ́n ní báyìí o Ṣèyí Mákindé ní irọ́ pátápátá ni gbogbo àwọn ọ̀rọ̀ náà o. Àmọ́ ṣá ẹni tó jẹ́ olùdámọ̀ràn gómìnà Mákindé òun ló wá tàn mọ́lẹ̀ sí ọ̀rọ̀ náà ẹni tí a mọ̀ sí Sulaimon Ọláníwájú òun ní 30 billion ní ààrẹ fi ṣọwọ́ sí ìpínlẹ̀ Ọ̀yọ́ o gẹ́gẹ́ bí owó ìrànwọ́ lórí ìbúgbàmù tó sọ ọ̀pọ̀ èèyàn di aláìnílé lórí o. Ó tẹ̀síwájú pé ṣáájú ni ààrẹ ti kéde pé 50 billion naira ni ìjọba òun yóò fi ṣọwọ́ o ṣùgbọ́n 30 billion ló padà fi ránṣẹ́. Ó ní kí àwọn èèyàn ó dẹ́kun láti máa jẹ́rìí èké nítorí ó léwu púpọ̀ púpọ̀. Ilé ìgbìmọ̀ aṣòfin ti pàṣẹ fún àjọ tó ń rí sí àmójútó òògùn oúnjẹ àti ohun mímu lórílẹ̀‐èdè Nàìjíríà àjọ NAFDAC wọ́n ní kí wọ́n rí dájú pé ẹnikẹ́ni kò ta ọtí inú ọ̀rá ní Nàìjíríà mọ́ o bẹ̀rẹ̀ láti inú oṣù kejìlá ọdún tí a wà yìí. Wọ́n tẹ̀síwájú pé lóòótọ́ kì í ṣe ìgbà àkọ́kọ́ rèé tí ìjọba yóò ti máa kéde irú àwọn ọ̀rọ̀ báyìí o àmọ́ ṣá bí ọtí inú ọ̀rá ti ń ṣàkóbá fún àwọn ọ̀dọ́ ò dára tó nítorí àwọn ni ọjọ́ ọ̀la wa. Ìdí nìyí tí ìjọba ṣe kéde pé láti ọjọ́ 21 oṣù yìí ní òfin náà ti bẹ̀rẹ̀ o kí oníkálukú sì tọwọ́ ọmọ rẹ̀ bọ́ṣọ. Fún àkọ́tún ìròyìn ẹ tẹ̀lé wa lórí ìkànnì Yorùbá Space TV lórí ayélujára Facebook àti YouTube. Tèmítọ́pẹ́ Hasan ló ń jábọ̀ ìròyìn sí tí ì gbọ́ yín. Ire o.